Murphy Afolabi Ọláwálé. Mo jẹ́ kan nínú òṣèré ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní gbogbo àgbáyé. Mo wá ní àti ìlú Òṣogbo, ìyẹn ní abẹ́ Ọ̀ṣun State. Orúkọ ilé wa ní ìlú Òṣogbo ni à ń pè ní Ilé Ifẹ̀ Tíátà, ìyẹn ní agbègbè kan ní Ọ̀kànlá ní Ìṣù Ewé ní ìsàlẹ̀ Ọ̀ṣun Òṣogbo. Wọ́n mọ̀ kí oríkì wa ní ọmọ agbólú ajé, ọmọ òjìlóru kan bẹ́bẹ́, ọmọ òbẹ̀rìrì lóòkùn, òṣùpá ńlé àní ògún, ẹ̀mí ọwọ́ rẹ̀ bá tó ní fi soríire. Àmọ́ kì wá bẹ́ẹ̀ ní ìdílé wa. Primary school ni mo kà lóṣogbo, mo dẹ̀ padà sí secondary school náà nílùú Òṣogbo, àmọ́ mi ò kà tán, ìyẹn Muslim grammar school nílùú Òṣogbo. Primary school mi Òkè Ọ̀kànlá primary school, Muslim grammar school nílùú Òṣogbo, àmọ́ mi ò kà tán kí n tó bẹ̀rẹ̀ ìrìn àjò. Àmọ́ mo rò pé kíní yìí ó wúlò fún mi. Kí n tó wọ Unilag, àìmọye school tí mo ti try lọ́tún lósì táìsí láàrin ní àwọn tó bá mi pé àwọn máa gba admission kíní kan nìkan owó mi kan fi sẹ́nu kò jáde náà ni ó ti yé. The same LASU mo try kọ́lọ́n tó wá ní Unilag lọ́lọ́run tí ni ó máa bọ̀ sí. So a sì ń tẹ̀síwájú ẹ̀kọ́ náà ni wípé káwa náà lè ní ìwé àṣeyege lọ́wọ́ kí ẹgbẹ́ wa má lè rọ́ wa sẹ́yìn, ká dẹ̀ lè sọ̀rọ̀ ìyanrantí láwùjọ. Àwọn kan máa ń wò níwò pé bẹ́ẹ̀ ṣe bèmí léèrè, àwọn kan máa ń sọ tòótọ́ bẹ́ẹ̀ ṣe bí mi pé kí la tún wá pé táwa ní ká wò á ti lórúkọ, á ti lọ oríṣiríṣi ilẹ̀ adúláwọ̀ káàkiri gbogbo àgbáyé, but èèyàn gbọ́dọ̀ tún tẹ̀síwájú ni, torí níbi tí wọ́n bá ti ń pe number 1 èèyàn gbọ́dọ̀ gbé number 10. Lákọ̀ọ́kọ́, eré orí ìtàgé jẹ́ ìtàn ńlá tèmi gan ò lè gbàgbé lórílẹ̀ alàyè, nítorí pé nígbà kan tí mo wà ní ìlú Òṣogbo, bàbá mi tí a mọ̀ sí Ifáyẹmí Ẹlẹ́bùrú Ìbọn, wọ́n máa ń ṣe program kan, stage náà kọ́kọ́ bẹ̀rẹ̀, wọ́n bẹ̀rẹ̀ stage yẹn tòótọ́ àwa kéré púpọ̀, àmọ́ tó bá ti bẹ̀rẹ̀ báyìí gbogbo ara máa ń sá lọ síbẹ̀ láti lọ wòran. Ìgbà míì kí wọ́n ṣe àwọn eré wọn ní inú Ọ̀ṣun, ìyẹn ní shrine Ọ̀ṣun Òṣogbo, èrò á pé bíbà gbogbo àwọn èèyàn tó ti lórúkọ lọ́jọ́ tòní tí wọ́n tún ti jẹ́ bàbá fún wa, gbogbo náà la máa ń bá pàdé, inú wa máa dùn. Àtìgbà yẹn ni mo ti ní passion fún eré orí ìtàgé pé tèmi náà bá dàgbà ó wù mí lọ́kàn láti ṣe iṣẹ́ tíátà. So eré yìí ò jẹ́ kí n gbádùn. Ní Òṣogbo náà primary school tí mo lọ, tó bá ní kán pick eré ìdánilárayá, tíátà náà ni máa ń pick, débi pé màá kàn máa wọn aṣọ lọ́tún lósì, màá bẹ̀rẹ̀ sí ní sowó ẹyọ, màá máa sọ àwọn oògùn mọ́, màá máa wo àwọn sàwọn sùkú kiri gbóró, màá máa wo àwọn abìjà, gbogbo gbà yẹn dẹ̀ ní àwọn eré àrélù, àwọn eré tó ń rìn tó jẹ́ pé tó máa fẹ́ ṣe lórí amóhùnmáwòrán báyìí, gbogbo wa pátápátá a máa ń kó sí di tẹlifíṣọ̀n títí nígbà tí mo padà sí ìlú Èkó. Mo wá sọ fún ẹ̀gbọ́n mi kan, wọ́n ti di orò ọ̀run lénìí, wọn sí láyé mọ́, à ń pè wọ́n ní Ifálékè. So mo wá sọ fún wọn pé eré orí ìtàgé wù mí lọ́kàn, inú mi á dẹ̀ dùn tó bá lè support mi. Wọ́n bá ní àkọlé ẹni tó jẹ́ bí àbúrò àwọn kan ó ti gbilẹ̀ nídìí eré orí ìtàgé, ǹjẹ́ ta lẹni náà? Wọ́n ní Fàṣánsí Ọlábánkẹ́wìn tí a mọ̀ sí Dágunró Alágìjà Oògùn. Bó ṣe mú mi lọ nìyẹn. Ìgbà míì a máa gbéra, a lè lọ sí Ṣẹ́yìn lọ sí stage, Ṣakí lọ sí stage, àdè máa mú ẹní a máa rà, a máa mú kándù a máa rà, olúkálùkù wa oúnjẹ tá a bá gbé dání ibẹ̀ náà láti máa gbogbo wájọ máa pera wájọ, kí ni ìwọ ní ráìsì wọlé wà, lájọ máa dá gbogbo ẹ̀ pọ̀ pé kí ọjọ́ stage tá a fẹ́ ṣe ní agbègbè yẹn kó lè ládùn, kó lè lárinrin. Now ẹnikẹ́ni tó bá kọ́kọ́ fi stage tó fi kọ́ iṣẹ́ tíátà, iṣẹ́ yìí máa ń yé ju àwọn tí wọ́n délé ní tó jẹ́ pé kámẹ́rà ni wọ́n ń tàn sí wọn lójú. Tẹ́ bá fẹ́ ráṣìírí wọn, ẹ̀yin ẹ kó gbogbo òṣèré jọ pé ókè ẹ fẹ́ sponsor wọn, bóyá national theatre ní kólúkálùkù wá pẹ̀tù ọwọ́ ìbẹ̀lẹ̀ ti máa mọ àwọn tí wọ́n bá eré yìí láti lẹ̀
àtàwọn tí wọ́n ń he lọ́sàn gangan. Lórí iṣẹ́ yìí gan, àwọn tó já àwọn ẹbí bàbá mi gan wọ́n ti fẹ́ kọ́ mi lọ́mọ, torí nígbà kan ọ̀gá wa fẹ́ ṣe fíìmù kan, a pè fíìmù yẹn ní àkàbà ìdènà, ìyẹn nílùú Òṣogbo. Gbogbo àyẹ̀dẹ̀ ní tó máa ń ṣe fíìmù báyìí, public báyìí làwọn èèyàn máa wà náà máa wò wọ́n, kámẹ́rà rẹ̀ máa roll. Ẹni tó wáyé kó costume wá fún wọn, a pè wọ́n máa ní Ọ̀ṣun tó. Bí mo ṣe ń sọ̀rọ̀, àwọn tó jẹ́ àwọn bàbá wa àtàwọn ìyá wa, àwọn náà mẹni tí mò ń sọ yìí. Àwọn costume tó wá bẹ̀ wọ́n padà rí àwọn costume yìí. Fíìmù yẹn dẹ̀ tóbi gan. Lálùdé àti ọ̀gá adágún ni Lálùdé ní boss, ọ̀gá wa láktọ̀. Wọ́n wá sọ pé aṣọ tó ń fẹ́ fún ẹni tó jẹ́ ọba bóòsì yẹn ó gbọ́dọ̀ jẹ́ àwọn aṣọ aláràn gbà yẹn. Sí dáàdi wa dẹ̀ ní nígbà yẹn wọ́n jẹ́ oyè kan tá a mọ̀ sí Àràbà of Ọ̀ṣun State. Gbogbo àwọn aṣọ gbà yẹn dẹ̀ ní aláràn ni damask ni aṣọ òfin ńláńlá ni òun náà ló ń rè nígbà yẹn táwọn èèyàn máa ń wọ̀ pé ìwọ tó bá jẹ́ gbajúmọ̀ àwọn aṣọ yìí la gbọ́dọ̀ mọ̀ pẹ̀lú ẹ pé tó bá ń bọ̀ ń ta pé Jagunlabi bẹ́ẹ̀ ti ẹ̀ rí. Bẹ́ẹ̀ làwọn aṣọ yìí dẹ̀ tuntun ló gírín síbẹ̀. Ó kàn súnmọ́ wọn níbi tó ti sọ pé ó máa sun tó ìkílódé tó ń ṣerú nǹkan báyìí fún wa. Mo kàn béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ torí ọ̀gá wa a kì í lè súnmọ́ wọn. Wọ́n ṣe bí ẹni tó fẹ́ burú díẹ̀, wọ́n ń fi iṣẹ́ wọn ṣeré. Àwọn aṣọ báyìí ló ń dáhùn dúró. Mi ò wá sọ nǹkan kan. Mo ṣe lọ sílé wa nìyẹn. Mo kàn lọ jí bọ́ọ̀sì aṣọ ńláńlá bíi 3 mi tiẹ̀ mọ àwọn kan tó wà nínú ẹ̀. Mo ní láti bẹ ọ̀gá mi pé mi ì lówó láti fi ṣe ìrànlọ́wọ́ fún yín o, àmọ́ àwọn nǹkan yìí inú wọn dùn gan. Ó ti yé, wọ́n dẹ̀ mú aṣọ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ̀ fún iṣẹ́ tá a fẹ́ ṣe. Gbogbo àwọn ọmọ dáàdì wa pátá bọ́n ṣe wá wòran nìyẹn. Wọ́n bá rí aṣọ dáàdì wa pé wọ́n dẹ̀ mọ̀ pé nílùú Òṣogbo yẹn aṣọ tí dáàdì wa bá wọ̀ kò sẹ́ni tó ń kọpí ẹ̀. Aṣọ Àràbà rèé, ká tó wí ká tó fọ̀, ọ̀rọ̀ ti dé ọ̀dọ̀ bàbá. Gbogbo kínní yìí ó lọ lọ́tún ló sì ó wà nú àwọn nǹkan tí mo tún lè fi sọ̀tàn pa pé nígbà yẹn lọ́hùn àwọn nǹkan tí wọ́n jẹ́ ìdojúkọ. Bàbá dáàdi wọn ò sáà bínú tí wọ́n rẹ gbogbo àwọn ọmọ yẹn náà ni. Díẹ̀ báwa náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn débi tí àwa náà wá dọ̀gá ara wa tá a gbòmìnira táwa ń kọ́ ọmọ sẹ́jọ. Mo ṣe fíìmù kan mo pè ní Ẹyẹ Àwòkọ. Mo ti ní fíìmù yẹn lọ́wọ́ torí ìtàn inú Ifá ni. Àwọn tó jẹ́ onífá máa mọ orúkọ odù ní tí mo fẹ́ sọ yìí. A pè ní Ọ̀sẹ̀ Àwòkọ, ọ̀sẹ̀ lọ́tún Ògbè lósì, ìtànú ẹ̀ ni. So gba tí mo ní kíní yẹn tí mo kọ́ ya promo ẹ̀, promo tá a kọ́ yà nígboro ti kọ́kọ́ dàrú. Àti bẹ́ẹ̀ torí rò tí mo play irú alágbára wá bọ̀bọ̀ yóò ń ṣe because n tó ń jábọ́ lẹ́nu mi irọ́ bọ̀bọ̀ yóò ń ṣe yàn lásán. Bọ̀bọ̀ ya babaláwo ni kò èmi ò dẹ́ mind nǹkan kí nǹkan tó máa èmi bí lè pé eré tèmi lèmi ń ṣe. Kò sí tó ń jẹ́ yẹ̀yẹ̀. Ìlú ẹni ìlú tá a ti bí ni òun ìlú ẹni. Wọn lè bíyàn lóṣogbo kó wá padà lọ sílùú Èkó kó lóun fẹ́ ní orírun bàbá òun. Òṣogbo nílùú tí wọ́n ti bí ni. Everybody dẹ̀ mọ̀ pé ìlú wa ó yàtọ̀ fún táwọn tó kù. Tó bá wá fẹ́ máa force ara ẹ̀ lọ́tún ló sì pé ok mo ti dé kó yẹ kí n máa at the end of the day ọ̀rọ̀ ẹ̀ ò ní yanrantí. Bẹ́ẹ̀ni ṣe ń sọ̀rọ̀ bí ṣe máa sọ nìyẹn títí máa fi dàgbà. Ẹni tó bá wù kó fẹ́, ẹni tí ò bá tẹ́ lọ. ó ṣayére àdébọ́sùn àwọn náà là ń dẹ́nu fún ọmọ ènìyàn wo ló lè sọ fún òun retí fún ìṣẹ́jú ojú máa ń ro bí yes.
You can't wake up again. Murphy. I'm calling his name. He can't wake up. Murphy. Ah, my boss. I love you.
yẹn. àlàyé tí àwọn ti wá kí wọn sí wọn lọ́dọ̀ ti sí wọ́n yìí. wọ́n náà ní bàbá wa ìmáàmù ti sọ lẹ́ẹ̀kọ́ yẹn. àwọn ìmáàmù dákú ló fún wa ní ọ̀wẹ̀rẹ̀ nílé MC. àwọn bàbá wa ní àwọn àbáwọn àgbà. ìwọ̀nba yìí tó ṣe àti àwẹ̀ tí wọ́n gbà. láti bí ogún ọdún ọlọ́pọ̀ ọjọ́ kan tó máa jáde láyé tó bá tún gbà fọ́lọ́ tó gbà fẹ́ lẹ́nu mọ̀hámà ẹgbẹ́tọ̀ láti kí n sí lórí kí ẹgbẹ́ máa lérò pé ẹgbẹ́ pápá ọ̀sẹ̀ wà ní ẹgbẹ́ òkè àwọn àbọ̀ ọ̀nà kí n sí lára ìtọ́ ṣe dáhùn bọ́ àti kí n fún ọ̀sẹ̀ lójú ayé wa ká ètè ṣe because ṣáàmọ́lẹ̀ tó máa mọ́ làmúni ẹ̀ ṣó fẹ́ dájọ́ ọjọ́ mọ́ndé mi ti ẹ̀ ń bá ṣeré ó ní kò lè yé wọ pé àtijọ́ ta ti fẹ́ ṣe bẹ́ẹ̀ dé ló ti ń pè mí pé Gànlúgọ̀ pé fọ́tò olúwa yá pé òun láṣọ èmi ò pé òun láṣọ bí aṣọ tó gbà ó pọ̀ kí wọ́n wọ̀ kí n fi ṣe ànúdá fọ́tò sí fún wọn mọ́ fi gbàgbé ẹgbẹ́ kìíní but ó ti ń júwe kò yé mi nìkan sókè àkọ́ tó ní pé tí wàá tí wọ́n fi bá já ìṣẹ̀sìn tó bá pè gbórí ẹbú èmi àti ẹ̀gbọ́n èmi ni wọ́n bá já á ní kódà ó ti tọ́ nínú má bínú àbá parí ìjà pẹ̀lú lọ́rọ̀ fífi tó já àwọn èèyàn wa tí wọ́n bá jà ní orúkọ ẹ̀yìn ojú ẹ̀ nínú àwẹ̀ náà la parí àjọ kírun nínú àwẹ̀ ni because kò sí bó ṣe máa tẹ̀lé ń sí tí wàá yìí tán kírun tí wọ́n máa lọ jókòó ẹjọ́ kírun ẹjọ́ gbà rẹ̀ ní kòǹtì àgbọ̀n tọ́lọ̀ gbàgbọ́sọ ọ̀nà èmi rí báyìí bọ̀ kò sọ ìgbà tó dúpẹ́ fọ́lọ́ náà pé wọn gbókè káàkiri kò yáwó kò dájà ó ti wọlé lónìí gbogbo wa kọ́lọ́sà jẹ́ kí ikú kó pàṣẹ ìrìn náà lọ́wọ́ kò sẹ́ni tó mọ ẹ̀ tó kàn wọ́n kàn dàbí bí fíìmù ó dàbí fíìmù torí wọ́n ti rí ẹ̀kọ́ tó yẹ kò sí nǹkan yóò tẹ̀ lè ṣe é kò ní sọ̀rọ̀ àkò ní dábẹ́ kò ní ṣe kẹ́ máa bù dọ́là kò ní sọ̀rọ̀ kò sí ẹni tó wà láyé tí ò níbi tó kù sí o but ọ̀run máyọ̀wá náà gbogbo àná là ń bọ̀ kí ọlọ́run bá lọ́jọ́ ni kó foríjì kó fojú pa àṣìṣe rẹ̀ àwa tó kù kó má ṣe ní tẹ̀lé ẹbí àtàrà àtọmọ tó sílẹ̀ kọ́lọ́run jẹ́ kí wọ́n dàgbà kan dògbò kán gbélé ayé ṣe ń lórí ó ti lọ́n ti ẹ̀yìn rẹ̀ wúwẹ́gbà á ṣe dáadáa máa rántí ọlọ́run ìgbẹ́jọ́ kan ó máa kèmí nìkan náà nu sàárè ìjọ kan yìí náà máa jẹ́ níṣẹ́ bí mo ṣe fọ́ lọ́run ọdún àsìkò tí wọ́n advice ìgbà tó jẹ́ fans wa bọ́ yìí sọ yìí ṣe gbàṣà because a lot of atrocities ti ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n fi kú lánàá wípé àwọn aláwo wọ́n ti gé orí ẹ̀ wọ́n ti gé etí ẹ̀ èmi tẹ̀lé the hospital ìgbà tó ṣubú asọ̀rọ̀ 9:30 ó ṣubú ní 10 wọ́n dẹ̀ pè mí ní kí n máa bọ̀ wọ́n fi ní kí ló ṣe kò sọ̀rọ̀ mo dẹ̀ gbé bọ́sì ní mọ́tò wọn gbé mo débẹ̀ kí n tó débẹ̀ ti dákẹ́ ẹ̀yìn tí òsínà tó ń fẹ́ bọ́ lọ́n ṣe àgbọ̀ntọ́ lọ iná lè la ẹwà iná ilé ọjọ́ ọ̀dọ́ náà láti wá òun ti di when he was alive
Let's call Murphy. Let's do it together. Let's do it down. Let's call Murphy. Murphy can do it better. Ó ti tán. Tó ti ṣe tẹ́lẹ̀ náà la máa rí. Àfi tí bọ̀bọ́ tó ń bọ̀ ẹgbẹ́ ìjọ Murphy. Ọlọ́run lè sọ pé bó ṣe ṣe pé tó ṣe ò dáa. But at the end of the day náà ó jẹ́ nǹkan tó touch because nǹkan tó yàn expect ni. Wọ́n kékeré ni Murphy. Àwa mọ̀ dáadáa jọ bẹ̀rẹ̀ first film ẹ̀ mímú ìlà. Ó ní ẹ̀gbọ́n yẹn náà ìṣàánú mi ẹ bá mi ra fíìmù ìgbà ẹ̀ mọ̀ ń gbé kámẹ́rà mọ̀ tí máa wá. Òun ló discover ìgbà bọ̀bọ̀ yóò dẹ̀ lè act o pẹ̀lú bó ṣe bá ń pààrọ̀ lẹ́rìn. Lábẹ́sẹ̀ láti jọ ṣe a lot ti dà wá pọ̀ àti ṣe àti parí ẹ̀. Bọ̀ tó jẹ́ nǹkan tó yẹ kó máa ń tètè tán lọ́kàn ẹ̀. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ wá. Mo kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́nà kan wá. Ibi tó kọ́lé sí èyí tí wọ́n bára lẹ́gbẹ̀ẹ́. Kò sí nǹkan kan lọ́jọ́ pé ó ṣàjòjì sí nípa ọ̀rọ̀ Murphy bàtà dúpẹ́ fọlọ́n ṣe fẹ́ mi. Ọlọ́run kò forí jù ó ṣàmójú àwọn tó fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìkànnì BBC News Yorùbá àwọn olùkàgbó ni wọ́n bá wa sọ̀rọ̀ tán tí wọ́n sì ṣàlàyé bí nǹkan ṣe lọ. ìyẹn lẹsẹ máa kóra yín jọ ẹ mọ ẹwọn wọ́n tó tán fi hàn mí lẹ́yìn tó fi hàn mí lẹ́yìn ẹ̀sìn àwọn senior yín àwọn junior yín ẹ máa kóra yín jọ fún ara yín ni ẹ máa kóra yín jọ fún ara yín ni ṣó ti yé yín èèyàn kọ́kọ́ ló máa ràn kọ́ lọ́wọ́ náà ló máa ràn ẹ̀yìn lẹ́ máa gbéra yín sókè o ìsílẹ̀ máa fìfẹ́ hàn síra yín. ọ̀gá mi ni Murphy Afolabi àmọ́ Murphy ti kú ọ̀nà ọ̀gá mi Murphy ti di bàbá mi tó lọ́jọ́ gbé fún 5 years ni Murphy ti di bàbá Murphy ò ṣọ́gà mi mọ́ Murphy ti kú báyìí o. àwọn kan wà lè gbàgbé wò ẹni sọ nípa lóòkà láti mo fẹ́ ya pọ́ọ̀sì mo fi mímí ìlówó lọ́wọ́ ọmọ ẹja mo fi kìlọ̀ mo ṣe fíìmù ọmọ ẹja mo fi kìlọ̀ méjì àmọ́ tí bá ní wá mo fi dé ìyá fíìmù yẹn wá náà tún fíìmù yẹn làwọn èèyàn náà fi mọ̀ mí dé ìní fíìmù ọmọ ẹja yẹn náà fi mọ̀ mí dé mo fi lọ mú iye tó bá ní wá abẹ́ ṣe mo fi dẹ̀ lò ṣògbó wọn lọ́ba mi ya fíìmù yẹn mo fi wá. Ogbó ọ̀run máa mọ ẹ wọ́n máa gbé sáyé wọn bí wọ́n fi ṣe kú báyìí ogbó ẹ̀wọ̀n wọ́n máa mú ẹ lágbára Ọlọ́run wọ́n bá ti nígbàgbọ́ wọ́n máa mú ẹ ogbó ẹ máa jáde ogbó òdẹ ní kú tó bá ti ṣe gbéra tó kú ò ní kú o àánú máa dìde sí ẹ. Ó ti tó ẹ bẹ́ẹ̀ àánú máa dìde má gbàdúrà àdúrà ni kò máa gbà. Àdúrà ni kò máa gbà. Àdúrà ni kò máa gbà. Àánú máa ṣẹlẹ̀ sí ẹ. Ọmọ aráàlú gbà. Òkè òní kú. Wọ́n bí ò gbọ́dọ̀ kú. Ọmọ lábí ò gbọ́dọ̀ kú. Ó ti tó ẹ. Ó ti tó máa gbàdúrà àdúrà ni kò máa gbà. Ọ̀rọ̀ ni a ti gbọ́ lẹ́nu àwọn ọmọlẹ́yìn Murphy Afolabi tí wọ́n ṣe ń kẹ́dùn ẹni wọn tó lọ. Ìkànnì BBC News Yorùbá ni ẹ̀wà tí ẹ ti wò fọ́nrán yìí a ṣì wà ní ìlú Ìkòròdú ní ìpínlẹ̀ Ògùn. Àwọn ẹ̀bá ń sọ báwo ni ẹ lè describe olóògbé? Ẹ ṣé gan ni sà.
So, ilé Murphy Afolabi ni àṣìwà ní báyìí wọ́n ti gbé Murphy Afolabi wọ káìlẹ̀ tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní dá. So, Murphy Afolabi gbajúgbajà gbajúmọ̀ ìlúmọ̀ọ́ká ìṣẹ̀lẹ̀ tíátà ni wọ́n ọ̀pọ̀ èèyàn ti wá lágbára fún lónìí. Wọ́n ti gbé wọ̀ káàrí ọ̀rẹ́ mọ̀lẹ́bí akẹgbẹ́ gbogbo wọn pátá ni wọ́n péjú sí Ìkòròdú lónìí láti dáhùn láti ṣe ohun kẹ́yìn fún ẹni wa tó lọ. Iṣẹ́ tí mo fi jẹ́ nǹkan lẹ́yìn tí mo dẹ̀ fi náà achievement òun ni ó kọ́ mi níṣẹ́ rẹ̀ ni mo gbà kọjá. Tó bá wọn bá mi ṣe tó ní ìsinmi fún wọn fi tó bá mi jẹ́ tó bá mi gẹ̀wò tó bá mi parí tó bá fi dá òṣìṣẹ́ tó ní ìsinmi fún wọn. Wọ́n fi òṣìṣẹ́ ni tó fẹ́ wàhálà tẹ́ bá ń bá wọn fi jà ó máa ń tètè súnmọ́ fi tẹ́ bá ń bá wọn fi jà kọ́nà bá mi kẹlẹ̀ fún ó lè bá mi ṣọwọ́n Murphy Afolabi lọ́mọ ọmọ ọ̀dùnà owó tó dalẹ̀ àti tó fẹ́ kọ́ jẹ́ láyé kọ́ jẹ́ lágbára Ọlọ́run ọba. So, àwọn tí pàápàá ni a sọ̀rọ̀ tán yìí. Tí a sì ní èrò láti gba púpọ̀ àwọn gbajúmọ̀ òṣèlú sọ̀rọ̀ fún àǹfààní àwọn tó wà ní ilé olóògbé Murphy Afolabi ẹni tí ó jáde láyé ní àná òde yìí lẹ́yìn tí ó ṣubú nínú balùwẹ̀ tí ó sì gbàbẹ̀ sọdá sí ọ̀dọ̀ ọba òkè kí Ọlọ́run bá wa tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rere. Ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa lọ sílé wọn tí lẹ́yìn tí wọ́n ti dágbére kẹ́yìn fún olóògbé Murphy Afolabi kálukú tí ń kùtà tí wọ́n sì ti padà lọ sí ilé wọn. Ọ̀pọ̀lọpọ̀ òṣèré tíátà pàápàá jùlọ alága fún ẹgbẹ́ TAPAN ní Bọ́lájí Àmúsànyí tí gbogbo ayé mọ̀ sí Mr. Latin àwọn náà wà ní Ìbàdàn ṣùgbọ́n a ní àǹfààní láti bá wọn sọ̀rọ̀ nítorí bí nǹkan ṣe lọ wọn kò ní okun àti agbára láti sọ púpọ̀ nínú ọ̀rọ̀ tó lè máa dùn wọ́n lẹ́kùn ṣùgbọ́n a sì ní ìgbàgbọ́ pé a sì bá wọn sọ̀rọ̀ kí a tó kù ní ìgbà ẹ̀ lónìí. Bí